tó bá sọ̀sọ́kùsọ ọ̀rọ̀ lẹ́nu ẹjọ́ pin ni. Allahu Akbar. ó ti yé báwọn ó jẹ́ kí ọtí ó dá lójú wọn kí wọ́n tún wọnú ọ̀rọ̀ gidi mi yàtọ̀ fèyí tí wọ́n ń sọ ńgbà wọn mutí wọn. ọlọ́run wa ní innakum idha misluhum bẹ́ẹ̀ bá ti jòkó ti àwọn tí ń mutí tẹ́ jòkó ti àwọn tí ń ta tẹ́tẹ́ abẹ́ làwọn tẹ́tẹ́ náà. idha misluhum ta tẹ́tẹ́ wọ́n náà máa pé ọ̀dà òsì ta lóòótọ́ àmọ́ òjòkó ti àwọn tí ń ta ọ̀nà bó lẹ̀ tá ń jẹ́ nú yín. Àkàrà kun la. ó jòkó bí kíni. Ẹni tí àkàrà kun la. Ẹni tí ò ta tẹ́tẹ́ kò ta sporty bet àmọ́ òun ní fáwọn ẹni tí ó ọ̀dì. òun ní fún wọ́n jọ sàgbákò bẹ̀ náà ni. Àkàrà kun la. fẹ̀m bá farabalẹ̀ ẹni tí ń ta tẹ́tẹ́ ó ń tẹ́tẹ́ àtẹni tí ń bá onítẹ́tẹ́ ṣọ̀rẹ́. Àtẹni tí ń fún wọn líǹkì. ń bá ṣọ̀rẹ́ ni wọ́n fún líǹkì àbó òjòkó ti fi ń ta ọ̀rẹ́ mi yá lọ yá lè ta ajánsáré owó ń jóná. náírà bẹ́ẹ̀tì ó ti bá wọn kíní kan bẹ́ẹ̀tì ó ti bá wọn àti bet Africa ọgbọ bet Africa gbogbo ẹ ó ti bá wọn àtẹni tí ń ta àti baba Kaduna àtẹni tí máa ń mójútó àti baba Kaduna àtẹni tí fún wọn straw prediction àtẹni ó fún nọ́mbà gbogbo wọn ìyà kan náà wọn jọ jẹ wájú Ọlọ́run idha misluhum ẹ̀rí nǹkan báwọn àtẹni tí ń gbé fóònù náà ti ń tẹ̀. Baba tí máa ń live score. ẹni tí ń gbé fóònù ti ń tẹ̀ tí ń ma dédé ibi tí ń lọ. Àfáà kan ó wà lójú àgbo wá sí ó wà lẹ́yìn àfáà rẹ̀ ìwà wo fóònù àfáà rẹ̀ kíkọ́ àyè ní kàrí. ó ti ń ta lọ. idha misluhum bákan náà gbogbo wọn. tẹ́tẹ́ ń jẹ́ èyí jẹ́ èyí ọ̀jẹ̀ gbélé bóyá yóò jẹ àbí òun ní jẹ́. munafikina wal fi jahannama jami'a. ìjọ tí ẹni tí ń ta tẹ́tẹ́ ọba wọ̀ náà tí ó wọ̀ náà jahannama gbogbo ń tẹ́tẹ́ gbogbo ẹni tí ń ta tẹ́tẹ́ láyé wọ́n ò ní rúlà. ẹ tó fún wọn ṣọ́ọ̀bù tá ti ta ayẹtẹ kọ́ tá ti tajà sáré owó ń jóná. àtẹni ó fún wọn àtẹni ń ta àtẹni ó fún wọn nọ́mbà àtẹni ó fún wọn ṣọ́ọ̀bù àtẹni ó fún lówó pèlè gbélé. ẹ tó fún wọn líǹkì. àtẹni tó fún wọn líǹkì tí ó fi jẹ idha misluhum kọ́ọ̀sì bákan náà gbogbo wọn. jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a. kò sí dọ̀rúrí kan tí ó gbé ọ débi tẹ́tẹ́ dọ̀rúrí wọ́n fẹ́ gbé ọ débi tẹ́tẹ́ èyí tí dọ̀rúrí ó fi gbé ọ débi kọ́ ọ lọ ta tẹ́tẹ́ ó ti lọ bí wọ́n ti rú pánpán òru ó fi jẹun halali. Bàbá èyí tá ń sọ yìí bàbá Ìmámù Eléwu wọ́n bá ọlọ́mọsà bá wa kẹ́ wọn bá sọ̀rọ̀ wọn lọ́jọ́ bí eré ní kì í ṣe eré o ọ̀dà bí ẹ̀rín ní kì í ṣẹ̀rín ọjọ́ bí eré ní àfà ọ̀dà kìyàmà kíkó owó tó mà. eri buni bẹ́ẹ̀ mi tẹ́tẹ́ àìmọ́ yà fáà mi náà ti ń ta tẹ́tẹ́ nu yàrá. bẹ́ẹ̀ni tí ó gbélé àfáà ni kọ́dà wọn wá sí ni yóò ṣe wá sí níta báwo ló ṣe wá sí fáwọn èèyàn tó ní tẹ́tẹ́ dáa ni ayàwó lè bá kí ẹ̀. irú wọn tó bá débi wá sí tẹ́tẹ́ wọn wá fò. wọn wá fọ ọdẹ ọmọ wọn so má jẹ́ òǹso tú àárín wọn ká gbọ́. tẹ́tẹ́ máa tẹ̀yàn ni kò séèrè ń bí èyí jẹ́ kò yọ yí ọ̀jẹ̀ kò torí ẹnìkan àbẹ̀yàn méjì tí tẹ́tẹ́ ọ̀la àfa ẹgbẹ̀rún èèyàn. ó ti bá tiwọn jẹ́. bẹ́ẹ̀ni. bàbá ẹ bá wà nǹkan mẹ́wọ̀n ṣé irú ẹni òun náà kó sínú ẹ ẹni tó ń kọ́ lé tiẹ̀ lẹ̀ òun bá yẹ tiẹ̀ lọ o àmọ́ wá kó wọn jọ bá mú pé ṣé tẹ́tẹ́ lẹ́fẹ́ ta ẹ mọ wa ta ìmọ̀ tán wifi fún yín lè tòun. yọ ma wa gba percentage yẹ ọmọ wa gba percentage. kọ́dà bí ọ gba percentage yọ sàgbákò kátó wa kó o tún gba percentage àgbákò rẹ di méjì àgbákò àkọ́kọ́ ni pé ó sílẹ̀kùn lẹ̀ fún ọkọ mọ́ta àgbákò kejì ni pé ń gba percentage lérí rẹ̀ o ti yé báwọn ẹni irú èyí òun ni Umar ibn Abdul Aziz wa lò pé ẹni tí ń mutí àtẹni ó bùyàn lówó fi mutí téèyàn bá tọrọ owó lọ́wọ́ rẹ̀ tó máa pé ọ̀mùtí ni mọ́mùtí bá tọrọ owó lọ́wọ́ rẹ̀ pé ẹjọ́ ẹ fún òun lówó kóun fi jẹun fún ẹ fún òun lówó kóun fi jẹun fún ìyẹn lè fún toró o lè wí pé ọtí ni ó lè mu kọjá pé bí ní ń pa lóòótọ́ pé bí wọ́n máa wá pa kọ́ máa kú kọ́ máa tán jẹ̀bi Ọlọ́run fún tó bá fi mutí ọ̀ lẹ́sẹ̀ àmọ́ bàbá ẹ̀fún alówó àwọn fẹ́ mu kókó wọn ni kókó yálà yíyá rẹ̀ ń kókó tá ní jẹ́ àbáwọn fẹ́ gbọ́jà àwọn fẹ́ gbọ́jà má fún tó bá ti fún lówó tó bá yìí fi ra nǹkan àbàjẹ́ ni
ọlẹ́ṣẹ̀ wájú Ọlọ́run irú ẹ̀ṣẹ̀ tó òun tó àpé wo èèyàn mú àmọ́ ọ̀rọ̀ fúnra rẹ̀ dédé irú pàṣẹ́ntéèjì àti ọ̀jẹ̀ ọ̀gbọ́ lẹ́ni ó fún lówó náà jẹ. Allah jami'ul munafiqin wal kafirin fi jahannama jami'a. ó ti bá wọn bí ọ̀rọ̀ ti àwọn onítẹ́tẹ́ ṣe rí nu ẹ má ta tẹ́tẹ́ má àmọ́ bẹ́ẹ̀ sọ pé wọ́n má ta má wọ́n ta o wọn ò ní gbọ́ wọn ò ní gbà wọn ò ní gbọ́ o wọn ò ní gbọ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ sọ pé ẹ má ta lọ ẹ má ta tẹ́tẹ́ má náà ló wì ọ wà pé ẹ má ta tẹ́tẹ́ má ẹni tí wọn ò ní gbọ́ wọ́n má ta lọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀hún wọn torí gbogbo owó tó rí níbi tẹ́tẹ́ owó tó já sí wípé ẹnu gbà díẹ̀ náà ló fi lo gbogbo tó kójọ gbà mélòó ló mẹ́ẹ̀ mélòó lèyìn ó lò láyé yìí tí wàhálà pọ̀ tó bá wọn gbogbo ntọ́ ọba wù ú lè kójọ àti èrú ni àti jìbìtì ni àti gbogbo ẹni gbogbo ntọ́ ọba kójọ nígbà ọba parí ẹ̀ tán ọlọ́run alọ́yá lójijì kó yá òkó gobe èyí ò tó bá ń kọ́ sí torí àsìkò mo rí ntọ́ ọkọ́ lẹ̀ pọ́pọ̀ ni o. bí tá a ti lọ sà nígbà bá tọ́ọ̀tì kan bẹ́ àwọn tí wọ́n lọ jòkó bí apá lọ pẹ̀lú àwọn tí ń mu tí ilẹ̀ yọjú ọ̀rọ̀ wọn yìí àwọn míì wà ń bẹ ẹja bá wọn fojú wo sà ẹni tóun lọ́fíìsì fúnra ẹ̀ wá jẹ́ tí máa ń ṣe fàájì tí máa ń mutí èyí ó sì lọ́fíìsì lọ gbaṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àbí lọ ní hájà sí lọ́fíìsì tiẹ̀ ó wá kó àwọn gọtí ilẹ̀ yìí nǹkan tàbí ẹni tó yẹ kó ń fàájì lòun fúnra rẹ̀ nílé rẹ̀ ó yọ àyè fàájì ṣe pé kìí ṣe bí apalọ̀ níyùn nílé rẹ̀ gangan ìyẹn ní bùkátà sí kéèyàn lọ rí irú yìí nǹkan. dọ̀rúurí ni wọ́n pè yìí èyí tí mo sọ lẹ́ẹ̀kan nù sẹ́ẹ̀rí àpáàtì fún yìí náà kọ́dà ó lè lọ wáàsí kọ́sìm wọ́n lè pè ọ́ ní wáàsí kọ́ dẹ̀dẹ́nu họ́ọ̀lù tó ti ṣe wáàsí fún ọkọ àti ìyàwó ó ti bá wọn ọwọ́ bá wọn kan tí wọ́n to ìgò ọtí ńgbà tó ń wọlé bọ̀ wá ó tó gbọ́dọ̀ padà. yẹn gbọ́dọ̀ lóhùn òsì wáàsí. ọ gbọ́dọ̀ padà. ọgbọ́. àgbọ́yé bàbá. ọ gbọ́dọ̀ padà. ọ̀dàgbò wáàsí wọn á tó gbọ́ ọtí lẹ̀ rẹ̀. ẹ bẹ́ẹ̀ ni ọ ní padà. yóò ṣe wáàsí. àmọ́ ń tọ́ bá sọ lọ́rọ̀ Ọlọ́run inú kọ́ sọ fún wọn wípé ní tí wọ́n tó wájú yìí ọ̀bá tọ́lọ́run mu bọ́ọ̀ bá lè wí bẹ́ẹ̀ tẹ́rù bá ń bọ̀ wípé nǹkan ó ṣe ọ́ ọmọ ẹnu kú mbẹ́ ó ṣe wáàsí fún ọ kú mbẹ́ ní tiẹ̀ ọ gbọ́dọ̀ sọ pé ní tí wọ́n ṣe dáa tọ́ ọ bá lè sọ wípé ní tẹ́ tó wájú yìí ọ̀bá òfin Ọlọ́run mu ó ṣe wáàsí ní tí wọ́n bí ọ fún ìyàwó àtọkọ ó sì jáde ọmọ àlọ́ ní tiẹ̀ làlúrí ló gbé wọ débẹ̀ àmọ́ dọ̀rúrí yẹn ọjà sí wípé ní tí wọ́n tún ṣe wọ́n tún ní ládàá torí wípé ó ṣeé ṣe ọjà sí wípé ẹnìkan bẹ nínú àwọn tí mu tí ní tí ó wò pé ọ̀rọ̀ Ọlọ́run láfa yìí dẹ̀ sọ́kẹ́ ọgbọ́ èmi gan fẹ́ mo fẹ́ ó yẹ kí mi gan kéwu ẹlòmíì alẹ́ ni ó tó yẹ pé ọmọ tí ayé àtọ̀run ni tó sì padà dàfà tí ó sì mutí mọ́ látara pọ́ gbọ́ wà sí àfà ọgbọ́ ẹ wá sí kò síbi tí ò lè gbé ni dé gẹ́gẹ́ bíi pé mùsùlùmí ti ń ṣiṣẹ́ ọlọ́pàá àbí ń ṣe sọ́jà ó ti bá ń bí wọ́n wá gbé lọ pé